gbogbo èèyàn ọmọlẹ̀ Yorùbá kóòtù òjíire pátápátá jákèjádò gbogbo àgbáyé ẹ dákun wá nǹkan fìdílé ẹ wá gbọ́n tèmi àdìtú ọ̀rọ̀ ní fún yín lónìí. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo ṣèbà Olódùmarè, mo ṣèbà gbogbo àwọn tó jù mí lọ, mo ṣèbà àwọn tètè ń sọ kí n tó sọ, mo ṣèbà àwọn tá a jọ ń kọ̀wọ̀ wọ́n sọ, mo sì tún ṣèbà àwọn tí ọmọ sọ ń gbàtọ́gbà ọ̀bà ní ìsọmọ́sẹ̀ mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ lẹ́nìkan ò lólé ayé gbó. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó Olódùmarè ń fojú ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣebíyàn nílẹ̀ Yorùbá kóòtù òjíire. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa àgbàlagbà Babánjí Akíntóyè pòfẹ́sọ̀ ni wọn, ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ. mo sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho-Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìsójú ọ̀nà ẹkùn ọkọ̀ Fúlàní. kábíyèsí o bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìgbésí ayé yín. ṣe mọ̀ wípé ẹni tó bá fi tiẹ̀ ẹlẹ́tì ń gbọ́ tẹni ẹlẹ́ni, Olódùmarè náà lọ́ba tí máa ń bára wọn gbọ́ tiwọn. bàbá wa olóyè Sunday Ìgbòho Adéyẹmọ, Olódùmarè ọmọ ọba yín gbọ́ ti yín láṣẹ Olódùmarè, Olódùmarè ò ní padà lẹ́yìn yín. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, nǹkan kan bẹ tí ò yé wa dáadáa. ṣe rí nílé ayé tá a wà yé, ẹni tá a bá ti ń pè ní ọ̀dàlẹ̀, ẹni tá a bá ti ń pè ní ọlọ̀tẹ̀, ẹ má jẹ́ ń tàn yín, ọ̀nìbi tó Olódùmarè ti máa ń fìyà jẹrú wọn. àti pé ẹni tó bá jẹ́ pa àti kọ́ pé yóò jìyà ni nílé ayé tá a wà yé, bọ́ bá fẹ́ jẹ̀kó, ẹ má jẹ́ ń tàn yín, bọ́ bá ṣe fìlà yóò dé, Olódùmarè yóò ráyè fún níkò ọ̀hún dáadáa. àti pé ẹni tí bá ń ṣètò Olódùmarè, béèyàn kan bá wá dúró ní kọ̀rọ̀ ọbẹ̀ kan tó sọ pé tẹni ọ̀hún bò ní, tó sọ wípé ọmọdé ni ọ̀hún láàmú, tó sì jẹ́ pé ìrìnjú Olódùmarè lẹni ọ̀hún, ẹ má jẹ́ ń tàn yín, yóò níbi tó Olódùmarè ó ti máa fìyà jọ nítọ̀hún. ẹni nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, a rí i pé àwọn kan kóra wọn jọ, wọ́n pera wọn ní Yorùbá nation, wọ́n sì kó pàǹpá, wọ́n dì pàǹpá mọ́ra, wọ́n kó bọn, wọ́n kó gbogbo nǹkan tí wọ́n èèyàn fi ń jà, wọ́n wọṣọ sójà, wọ́n ṣègbéra, wọ́n lọ sí sẹkẹ́ríàtì nìbàdàn, lérò pé wọ́n bẹ̀rẹ̀ sí gbàjọba. báwọn Yorùbá ló sọ wípé ní nísàlẹ̀ odò. ẹ dákun, àwọn tó ṣe wílé yìí ṣe mọ̀ pé èèyàn ní bẹ́ẹ̀mì kan ti ń tì wọ́n, ẹni ọ̀hún kan ń tì wọ́n pọ̀npọ̀npọ̀n ni, ẹni ọ̀hún gan ò sí ń bẹ̀. wọ́n ń pa àwọn kan lómìnira 2022, àwọn yòó náà pè ní àwọn ti Dúpẹ́ Onítìrí, ẹni tó pera ẹ̀ ní Ṣáàlì ni àbí ìyàwó MKO Abíọ́lá, ọpẹrẹ ní Dúpẹ́ Onítìrí, ọdún ọsibí tó dúró lọ́hùn-ún. ẹ má jẹ́ ń tàn yín, ẹni yìí kàn ń tàn wọ́n jẹ ni. ọgbọ́n àti fẹ̀ránṣẹ́nu káwọ́ àti ní wá ń tiẹ̀, ó sì ti ṣe ó ti jẹ lọ. àmọ́ béèyàn bá sọ pé òun jẹ lọ níwájú èèyàn, kò lè jẹ lọ níwájú Olódùmarè. àrèpọ̀ ọ̀tá olóyè Sunday Ìgbòho pọ̀ lọ́jà ń tirẹ̀ rẹ̀, àwọn kan ló dúró níbì kan tí wọ́n ń ṣiṣẹ́ yìí, Olódùmarè sì ń tú wọn láṣìírí. bàbá òkúkú kúrò níbì kan tí bàbá wà, ibì kan tí bàbá wà nínú Olódùmarè tí ń táṣìírí gbogbo àwọn ọ̀tá lọ́tún lósì, ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni ó sì mọ̀ tún lọ síwájú àti síwájú sí i. Yorùbá nation táwa ń pariwo, àwa tá a pera wa ní agitators Yorùbá nation, gbogbo èèyàn ló mọ̀ pé báwa ọba jáde, àwa ẹ̀ jáde ní èèyàn 3, 4, 5, 6, àwa máa ń jáde lẹ́ẹ̀kan náà ni. gbogbo ayé ni ó sì mọ̀jọ́ tá a bá jáde. àwọn bàbá wa olóyè Sunday Ìgbòho wọn ò ti fi síta pé jọba yìí a fẹ́ jáde, a fẹ́ ṣe rálì, a sì jáde tán ni tí gbogbo ayé ọmọ. àwa èéṣe tiwa níjàgídíjàgan. wọn ò rò pé gbà kankan ń bẹ tó jẹ́ pé Yorùbá nation agitators ó jáde tí wọn ò wá kó bọn dání, tí wọn ó kọ́pọ̀lọpọ̀ ọ̀tá dání, tí wọn ó kàdá dání, kèé ṣẹlẹ̀. lè dápò wọn, òótọ́ ẹ lè dápò wọn kẹ bá fẹ́ǹsìkì, àwọn fẹ́ǹsìkì ilẹ̀ Yorùbá kóòtù òjíire. àmọ́ kèé ṣe pé kẹ wá mọ ríbọn kẹ mọ rádàá kí wọ́n mọ lọ sí sẹkẹ́ríàtì páwọn fẹ́ gbàjọba. ẹ dákun, béèyàn ìbàjẹ́ ń tó ti láàrùn ọpọlọ tẹ́lẹ̀, ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ nìbàdàn, kéèyàn ó dédé gbéra kí wọ́n sì sọ pé àwọn fẹ́ lọ́ọ́ gbàjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé. ẹ dákun, tó ṣeé ṣe? ṣérú ọ̀hún ṣe sáwọn gan òkú nínú ara wọn pé ò lè ṣeé ṣe níbi tí security pọ̀ sí dáadáa, tó jẹ́ pé bẹ́ẹ̀ pé 200, bẹ́ẹ̀ pé gba bẹ́ẹ̀ ju gba gan lọ, lẹ́mìí ẹ̀ wá gbéra, ẹ tara kankan gbogbo yín, ẹ
ẹ wá múra bíi sójà, ẹ wá lọ pé ẹ fẹ́ gbàjọba, ẹ lọ ń yọ àsíá orílẹ̀-èdè Nàìjíríà, ẹ lọ ń fi ti fake Yorùbá nation tẹ́ ẹ fẹ́ fi ba àwa lórúkọ jẹ́, ẹ wá lọ ń fi síbẹ̀ tí ó ṣeé ṣe ni. Ẹ dákun, àwọn eléyìí lè ṣe Yorùbá nation. Bàbá wo olóyè Sunday Igboho Adéyẹmọ Òòṣà, àwọn gan ti sọ̀rọ̀ nípa ẹ̀ tó ẹ tí bàbá gangan sọ fúnra wọn nu, bàbá ò mọ̀ ń pa ẹ̀. Bàbá wa Professor Banji Akíntóyè ò mọ̀ ń pa ẹ̀. Bàbá wa olóyè Sunday Igboho ò mọ̀ ń pa kankan tí ń ṣẹlẹ̀ yìí, kò sẹ́nì kankan tó mọ̀ ń pa ẹ̀. Iṣẹ́ ọwọ́ Dúpẹ́ Onítìrí ni tọ́pẹ́ rẹ̀ níyàwó MKO Abíọ́lá òní ń ṣiṣẹ́ yìí, ń sì fi ń gbá wọn ní, fi ń scam wọn ni, ń fi ń gbowó lọ́wọ́ tiwọn ni. Òun dúró níbi tó dúró sí lọ́wọ́, ó ní káwọn kan máa ṣe bí tí èyí bá ṣe páwọn gan láàrùn ọpọlọ. Ẹ dákun, bóòlù èèyàn ṣe lè wá dédé máa gbọ́ tẹ̀ ní ọ̀hún tó fojú rí? Bóyá lọ́pọ̀lọpọ̀ wọn rí Dúpẹ́ Onítìrí rí, wọn ò rí rí, wọn kàn ń gbọ́ náà ni ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, àwọn náà sì ń ṣe bẹ́ẹ̀. Ẹ wá wọ́nà tó Olódùmarè gbà mọ́ wọn. Àmọ́ gbogbo kinní yìí, gbogbo èèyàn ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjìire, gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ jẹ́ ń tàn yín. Àwọn kan ló dúró sí kọ̀rọ̀ ọbì kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ ìwé pẹ̀lú ìyá Onítìrí tán pé ìyá Onítìrí àbí kí náà pé àwọn ara àwọn ọ̀tá olóyè Sunday Igboho náà ni. Àwọn tí wọ́n sọ pé àwọn mọ́nítọ̀ olóyè Sunday Igboho pé kó lóyè Sunday Igboho fòdò ó nìṣó pé sóun gan ló tọ́ sí. Ẹ dákun, ilẹ̀ Yorùbá kò tu òjìire. Bàbá ti ń jìnra wa lẹ́sẹ̀, bẹ́ẹ̀ nìkan bá ti ń ṣe rere láàrin àwa Yorùbá táwọn yòókù wa ń wò pé sóun lóye onìkan náà ni, sóun ló yẹ kó máa ṣe nǹkan báyìí, sóun ló yẹ kó máa ṣe nǹkan báyìí. Ibi tí màá já sí náà ní àṣírí gbogbo yín ó sì tú pátápátá láṣẹ Èdùmàrè. Olóyè Sunday Igboho Òòṣà, láṣẹ Èdùmàrè, àní wá yín tì, àní wá yín tì tọmọtọmọ, àní wá yín tì tayátayá láṣẹ Èdùmàrè. Gbogbo àwa tá a jẹ́ Yorùbá nation agitators, àní wá wa tí Olódùmarè ó máa wà pẹ̀lú wa. Yorùbá nation táwa ń jà fún, táwa ń ṣe yìí kì í ṣàgídí, kì í ṣe pé ogun, kì í ṣe ká máa pààyàn. Àwa ń jà fẹ́tọ̀ọ́ ilẹ̀ bàbá wa ni. Kán mọ́ pa wá mọ́, kán mọ́ gbé wa mọ́, kán mọ́ gba ránsọ̀mù lọ́wọ́ wa, kán mọ́ sọlẹ̀ bàbá wa dilẹ̀ ogun, kán mọ́ sọlẹ̀ bàbá wa dilẹ̀ ọ̀tẹ̀, kán mọ́ sọlẹ̀ bàbá wa de ilẹ̀ tó jẹ́ pé wọ́n ti máa gbéyàn, wọ́n máa jíyàn lóríṣiríṣi nǹkan burúkú ọmọ ṣẹlẹ̀. Òun ni àwọn bàbá wa ń jà fún, táwa náà sì kọ́wọ́ tí wọ́n lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ tá à ń jà fọ́jọ́ ọ̀la àwọn ọmọ tá a bí. Mo sì nígbàgbọ́ pé láṣẹ Èdùmàrè, Olódùmarè ó wà pẹ̀lú wa, Olódùmarè ó sì bá wa ṣe. Ìrọ̀rùn lágbà Yorùbá nation, kì í ṣagídí. Àwa ò against bàbá wa tí ń bẹ ń bẹ President Bọ́lá Ahmed Tinubu, against gómìnà kankan nílẹ̀ Yorùbá kò tu òjìire torí bàbá wa ni gbogbo wọn. Àti against àwọn ọba lọ́ba, ọba ilẹ̀ Yorùbá, against ọba kankan torí bàbá wa ni gbogbo wọn. Gbogbo ń tà ń ṣe yìí kì í ṣe pà ń da ṣe, gbogbo wa lájọṣe tí ó rí bó ṣe yẹ kó rí láṣẹ Èdùmàrè. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu wọ́n ń ṣèjọba wọn, àwa ò against ìjọba wọn torí pé bàbá wa náà ni wọ́n. Olódùmarè ó sì máa wà pẹ̀lú gbogbo wa. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, Koiki Media, mo kí yín o. Ẹ̀kú bẹ́lẹ́dùn wá ti pé orí ìbá yín o. Àwọn ni spokesman nu bàbá, ọwọ́ ọ̀tún bàbá lèmi a máa pè wọ́n, máa sì máa pè wọ́n ní the great white lion, máa sì tún máa pè wọ́n ní the last man standing. Koiki Media, Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. Koiki Media ti sọ̀rọ̀ lórúkọ bàbá olóyè Sunday Igboho, wọ́n sì ti sọ pé bàbá ò mọ̀ kankan ń pa ẹ̀. Bàbá wa Banji Akíntóyè náà ti sọ pé àwọn ò mọ̀ kankan ń pa tí ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Àwọn tí wọ́n pera wọn ní Òmìnira 2022 ni wọ́n pera wọn. Ẹ dákun, ẹ já differentiate. Òmìnira 2022 yàtọ̀ sí Yorùbá nation. Yorùbá nation ní títí wa, Òmìnira 2022 ní tiwọn. Àwọn kan ń fi orúkọ Yorùbá nation wọ́n gbé síwájú ni kí wọ́n lè bókọ̀ yìí jẹ́. Kò sì sẹ́ni tó lè bókọ̀ yìí jẹ́. Ẹ ń bá sọ pé òun ó bókọ̀ yìí jẹ́, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè ó bá wa gba àwọn nǹkan kan lára wọn. Yóò gbójú méjèèjì lọ́wọ́ wọn, yóò gbapá méjèèjì lọ́wọ́ wọn, yóò tún gbẹ̀sẹ̀ méjèèjì lọ́wọ́ wọn. Kódà ó bá jọ́kùnrin ló ń tọ̀ ó ń tọ̀. Olódùmarè ó bá wa gba nǹkan ọmọkùnrin, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè lọ́ba tí ń dájọ́, yóò sì dájọ́ àfẹ̀yìn pínran. Gbogbo ẹ̀yin tẹ́ dúró síbì kan tẹ́ jẹ́ ọ̀tá Yorùbá nation, tẹ́ ń fọwọ́kọ Yorùbá nation, tẹ́ fi ń bà nǹkan jẹ́ kí wọ́n lè mọ rí Yorùbá nation gẹ́gẹ́ bíi pé oníjàgídíjàgan, wọ́n fẹ́ fipá gbàjọba, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwọ̀. Olódùmarè ó fìyà jẹ yín tilétilé tẹ̀bí tara. Gbogbo àwa tá a jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá kò tu òjìire, tá a jọ ọmọ ọ̀bọ dàbí ìsọmọ àlè. Mo kí gbogbo yín, ẹ̀kú bẹ́lẹ́dùn wá ti pé orí, àmọ́ ẹ má jẹ́ ń tàn yín.
gbogbo wa nílò láti fọwọ́sowọ́pọ̀ ni kájọ ṣe ọ̀rọ̀ Yorùbá nation yìí kájọ gba Yorùbá nation kìí ṣe pa against ìjọba tí ń bẹ ń bẹ àmọ́ Yorùbá nation yìí self determination ni gbogbo tó yẹ kó tọ́ sí wa nílẹ̀ bàbá wa kóòtù òjíire yọ lè tọ́ sí wa á lè gbà á lè jẹ́ gbogbo èèyàn balẹ̀ Yorùbá èèyàn ọba aládé káàkiri jákèjádò gbogbo àgbáyé mo kí yín ẹ kú àtìlẹ́yìn bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo wa pátápátá ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀lélẹ̀ lérí gbogbo ojú tí ń wò mẹ́ láti Èdùmàrè ojú tẹ̀ sì fi ń wò mí ojú yàn mọ̀ ní relédè yín etí tẹ̀ sì fi ń gbọ́ mi mo létí yàn ní fàyà àpẹẹrẹ gẹ́gẹ́ bí owó aṣọ láti Èdùmàrè ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀lélẹ̀ lérí lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín o ẹ kú kàlẹ̀. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.